am fully grown. I've never seen the Lord change. Since I was born, now I am fully grown. I've never seen the Lord change. Have you seen? Oh no 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 no. I've never seen the Lord change. Have you seen? Oh no 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 no. I've never seen the Lord change. Alẹ́lẹ́ alẹ́ tilẹ̀ ọ̀nà ṣílà. Orí bí ẹlẹ́dàá mi má jẹ́ jìyà yìí gbé. Ó bára fẹ́ mi pàdé ìgbéró mi yéye. Ẹ bá mi kí bọ́tì mi, orí mi yéye o. Bàbá Timothy mi, bàbá Déyìnká mi, bàbá Favour. Ẹ̀rẹ̀kẹ́ aláṣẹ́jù, ẹ̀rọ ojú ayé tàbẹ́ orí. Bọ́tí, àwárá wa ti ríra wa. Àkú àbọ̀ sórí ètò ṣé wọ́n yá lónìí o. Àwa ara wa la tún ríra wa. Ṣebí tó lógì ní bàtí rọ́mọ ẹkùn, àwa ara wa la tún ríra wa. Èébà! Ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n ti gẹ̀ẹ́tì. Àbí wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀. Gbọ́ ṣé wọ́n ti gẹ̀ẹ́tì ẹ ní? Ọlọ́run ò ní jẹ́ yóò gẹ̀ẹ́tì wa. Èébà! A ti wọlé o, ẹ̀yin tẹ̀ ń gbẹ́ wa láago pé ṣáà ní ṣètò lónìí. Màmá sọ fún yín pé ọ̀tún ọ̀tún lọ́jọ́ ń yọ àlọ́tún ọ̀tún lòórùn ràn. Ètò tá à ń ṣe lọ́wọ́ kan ni ọ̀já tètè bọ́ sórí agbáwé o. Ṣùgbọ́n a tún ti wọlé sórí ètò báyìí. Mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin. Mo kí yín lọ́mọdé, mo kí yín lágbà. Mo kóyún inú o, mo kásẹ̀ ẹ̀dí. Gbogbo yín mo kí. Yọ́lá mi bàbá ara wa, mọ́ gbọ́dọ̀ lẹ́nu mi. Orí ètò Ṣówóyá náà la wà o láti Dayo Agboola rédíò TV. Màmá wí pé ṣe bí ọ̀kíní bàbá ẹyẹ. Àti kékeré. Kìnìún lọ bá ẹranko. Àwa làgbà adìyẹ funfun. Nǹkan yẹ́n bóun làgbà adìyẹ. A kì í mi dànù. Ẹ kú Fúráìdé. Àrólé.
ọmọ Adébóyè mi ni. Thank God it's Friday. Òní ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 2020. Àkìbọ̀ fún ara wa. Àdúpẹ́ lọ́wọ́ Thank God. Ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ẹ káàsán bẹ̀ wò. Ẹ kú ìrọ̀lẹ́ ẹ̀yin tẹ́ ń wò mí. Àríra wa abẹ́ orí. Ẹ káàárọ̀ ẹ̀yin tẹ́ ẹ ti bọ́ sójúmọ́. How dey go bó ló ṣe ń lọ ṣe wà pa. Lérí bá kùtàrè mo súndélé à ẹ̀mí ló sọ̀rọ̀ ẹni sùúrù ń bọ̀. A kì í máa gbọ́ná. Bàbá ẹ ló kọ́ ẹ lódùwẹ̀ tí mo fi kọrin. Bọ́gẹ̀dẹ̀ bá dẹ̀ ìgbé ẹ̀yà wọ̀ náà gẹ̀dẹ̀ lọ. A kì í gbọ́ná. Ayíbàdé òjò yóò bá ìjò yóò bá ìjò yóò bá ìjò. Àkìmọ̀ ẹ̀gbọ́n láti kékeré lolúwa ti fún ẹ lógo kó bá má kú kó bá má jìyà kó bá má daṣẹ́ òṣì bora. Lọ́jọ́ òdu àgbà àkìbọ̀ bọ́ ara wa. Láti ìgbà tá a bí mi títí dòní táyé. Ọlọ́run kò yí padà. Ṣé ẹ ti gbọ́? Rárá o, rárá o, rárá o. Ọlọ́run kò yí padà. Akíṣe ò ti gbọ́. Rárá o, rárá o, rárá o. Ọlọ́run kò yí padà. Ogun fara o. Ẹ̀yin tẹ́ ẹ̀rí wa tẹ́ ń béèrè wa. A ti dé sórí ètò náà ni o torí ohun tá à ń ṣe náà ni. Kí gbogbo rẹ̀ ó lè jọ kó lè dàgbà kan náà la ṣe wá mo ní níjọ́ Tuesday a bẹ̀rẹ̀ ọjọ́ bí ẹnìkan tá à ń ṣe àwọn èèyàn jẹ̀bùn wọ́n jàǹkárá àwọn kan jẹ 5,000 àwọn kan jẹ 2,000 àwọn kan jẹ 1,000 ẹyin lónìí wíkẹ̀ndì náà ojú òpó wa ti sílẹ̀ báyìí tẹ́ ẹ bá ti ráàyè rápálá wọlé ẹ pè sórí ètò kẹ́jẹ́bùn ṣọwọ́ yá náà lètò náà èélà bàṣúndòrè kalaba. Ọlọ́láwọ̀ bá ròde akitì mo bá ròde ojú àgbà máa gbọ́rọ̀ mi. Adégbòdù twins òun náà ló ń dálẹ̀ tẹ́ ẹ̀jọ́mẹ́ntì ẹ̀ lọ bẹ́ẹ̀ ni kẹ́ ṣe ẹ̀jọ́ yẹn bí. ká lọ́mọ èèyàn lọ nírú ndí ni ẹ rí bá a ṣe ń jùrù bẹ́ńbẹ́lẹ́ bíìtì yóò ṣe sọnù enjoy ní to the fullest kérìbà. Ogun sára ó wá ní omi náà pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì ó máa bá wọn jáde. Ogun ayé mi ó wọnú àdúrà pẹ̀lú mi ó ti gbàdúrà lọ. Àbí wọ́n sọ wípé bàbá jẹ́ kémi tẹ́gbẹ́. Bàbá jẹ́ kémi tẹ́gbẹ́. Akí dídílé bàbá dídílé ìyá ojú máa tì mí ilé rọrùn sọ. Bàbá jẹ́ ẹdúró náà ó yá ìsà ó tó jẹ́ oṣù tó tán. Wọ́n ní ó yẹ ká dúpẹ́. Ó yẹ ká dúpẹ́. Ó yẹ ká yọpẹ́ f'Olódùmarè. Ó nìkan lọ́pẹ́ yẹ, ó nìkan nìyí yẹ, ó nìkan lògo yẹ. Bàbá alágbára ńlá kábíyèsí àtòfaratì bí òkè èébà. Bó o ló ṣe ń lọ ládùúgbò yín o. Ṣebí ṣé wọ́n yá lẹ́tò náà láti Dayo Agboola rédíò TV.
èmi a máa wí pé Baltimore la fi kalẹ̀ sí nípínlẹ̀ kan tó ń jẹ́ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó o bá ti dé Maryland ẹ̀gbẹ́ omi ni bọ́bọ́jọ́ kan ojú omi ló gbé sí láti Nàìjíríà yóò gbé ọ dé Maryland bọ́jọ́ kan òfurufú ni yóò gbé ọ dé Maryland bó ṣe jẹ́ bó ṣe ń lọ bó ṣe wà náà nìyẹn alábùsàrè kàdé. àjọ bí ewé mo rọwọ́ ẹ̀. Rúùsọ́láyé Adéjùmọ̀ mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò. wọ́n ní ọlúra àìsí alẹ́ yìí tẹ́ ẹ jẹ̀bùn níjọ́ Tuesday kódà àwọn kan jẹ lẹ́ẹ̀mẹ́ta níjọ́ Tuesday ẹ̀yin tẹ́ ẹ jẹ níjọ́ Thursday àtẹ̀yìn tẹ́ ẹ fẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́ lónìí ọ̀yá ẹ̀jẹ̀ akẹ́lù agbami ètò káwa mọ̀ jẹ́ lọ bẹ́ẹ̀ rúgúdú àkàndérí bá sádà ẹ̀mí ló jẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí ló bá ṣiṣẹ́ lónìí o kíyèmí kúrékùré o ẹ̀mí tó gbówó wá ni ẹ̀mí tó gbé bíìtù wá ẹ̀mí tó ní kó o pè wọlé kó o jẹ̀bù tó o bá ti pè wọlé tó o gbàbéèrè wa ọjẹ́ 2000 sáyé rẹ lónìí nù believe you bóyá jẹ́ nìyẹn wà láìláìlá. bó ṣe ń jẹ́ àwùsè mi ó tún fi jáwá tàbí méjì rẹ. ẹ wo nọ́mbà tẹ́ ń wò lójú wòran yìí òun náà la fi máa gba àwọn èèyàn wọlé kán pè sí mo sì fẹ́ kí gbogbo wa tá a wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà pé a kú múra ìdìbò láàrin ààrẹ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti gbákejì ààrẹ láyé Obama on the 3rd lélẹ̀ ń bọ̀ wáyé mo fẹ́ rọ ìwọ tó bá láǹfààní láti lè dìbò dákun rèé dìbò tó bá yẹ pé o qualify láti dìbò jọ̀ọ́ lọ dìbò ìwọ ló mẹgbẹ́ tó fẹ́ kó wọlé jọ̀ọ́ lọ dìbò ìwọ ló mọ ohun tó fẹ́ kó tún ṣe lórílẹ̀‐èdè Amẹ́ríkà jọ̀ọ́ lọ dìbò àti bá ti Nàìjíríà débì kan ẹgbẹ́ àdìsáìdì ohun tó ń ṣẹlẹ̀ l'Amẹ́ríkà lọ́dún yìí a ní bí ọjọ́ mélòó ló lé lógún sí ìgbà tá a máa lọ dìbò bọ̀dá tó wò mí sẹ́yìn ti rẹ́gísítà àǹtí ẹ̀yìn kọ́ ìwọ ọmọ tó ti pé 18 years láàyè wà fún ẹ láti lọ dìbò kó o jẹ́ àmọ́ tá a fẹ́ sílẹ̀tì ó yẹ ká dúpẹ́. ó yẹ ká dúpẹ́. ọtí ó yẹ o. ó yẹ ká dúpẹ́. ọ̀rọ̀ sọ. yé ká sí ká dúpẹ́. ìjìjà kò pé wà lọ. ó yẹ ká dúpẹ́. ọtí wá sọ pé kábíyèsí rẹ Olúwa. ọba tó fi mọ́lẹ̀ ṣọ̀ṣọ̀ bóra. ó ní kábíyèsí rẹ Olúwa. Ọlọ́run tó fi mọ́lẹ̀ ṣàpọ̀ tí kí ló ṣe o. ó fi mọ́lẹ̀ ṣọ̀ṣọ̀ bóra. mọ́lẹ̀ ṣaṣọ bóra àtọ́bàjáyé ẹlẹ́rù níyìn ó fi ìmọ́lẹ̀ ṣaṣọ bóra kábíyèsí rẹ Olúwa kábíyèsí rẹ Elédùmarè ọba tó ní ìmọ̀ ọbẹ̀ tí mo fi ń bẹ òun ló ní ìmọ̀ wà tí mo fi ń wà òun ló jẹ́ kẹ́yìn èèyàn yìí kan náà wà kẹ́ ẹ fi ń wò wá tẹ̀ ń rí wa báyìí tẹ̀ ń gbọ́ wa ọpẹ́ to God. Rafael òde kúrẹ́ wéréwé bàbá tí mo ti ṣepọ̀ bá lọ àyànfẹ́ bàbá ọba lolúwàyé ló ní tèmi. ẹ wo ẹjẹ́ sọ fún mi o àwọn ètò ti pọ̀ lórí ìkànnì wa àwọn ètò ti pọ̀ tó yẹ pé afẹ́kẹ́ máa jẹ́ ìwà lójoojúmọ́ láti máa wò a ní àwọn ètò tí ìṣọwọ́ ń yá ẹlẹ́ni aláyọ̀ká ẹgbẹ́jì a ní hour observation ó di mẹ́ta a ní choose life ó kàn sí mẹ́rin
àníyàwó breakthrough ó ti 5. bethel hour bẹ́ẹ̀ o ó ti 6. àjọrò ńkọ́ ó ti 7. kí ló ń ṣẹlẹ̀ ó di 8. ẹ̀bùn mi máa gíìtì ó di 9. super breakfast with John T ó di 10. ètò tuntun kan tún ti wọlé o ó ti wọlé. ìwà wa our attitude ẹ̀yìn ẹ̀ máa gbọ́ yẹn Tuesday every Tuesday láago 11. bóyá jẹ́ nìyẹn mo ní ètò ti pọ̀ lọ́jà búrátà a sì ní bí slot 2 sí 3 báyìí. náà ọba bẹ́ẹ̀ gba slot ọ̀ ń tán lọ náà nù o ìtàn lọ ẹ kàn sí wa ẹ pè nọ́mbà tẹ́ ń wò lójú ìwòran yìí. ẹ kàn sí olóòtú ní Dayo Agboola rédíò TV. bó dẹ̀ jẹ́ pé ẹ máa sẹ́ndì tẹ́sì ni ẹ sẹ́ndì ẹ̀ sí nọ́mbà tẹ́ ń wò yẹn. bó jẹ́ WhatsApp lẹ́fẹ́ sẹ́ndì ẹ sẹ́ndì ẹ̀. tẹ́ ẹ bá fẹ́ pè wọlé ẹ pè wọlé lórí ẹ̀. nọ́mbà wa náà nù o ẹ kọ lù ú bọ̀. Ọlọ́run àgbáyé you are marvelous. Ìmọ̀lẹ̀ tó sáyé mo bá ròde tọ́jú CS lówóde yẹn lóde wa. Oníkúrò wèrèwé sàmì. Àwọn tó sáyé bàbá lóní tèmi ọ̀lọ́pọ̀ mẹ́wàá lọ. Ọlọ́run tó ti dá ẹ báyìí kò ní padà lẹ́yìn ẹ. Ó jẹ́ sàmì àdúrà ni. Èèyàn tó sì tún bẹ̀ lówó dé tọ́jú TS mo bá ròde òyìnbó ní tòkunbọ̀ TS òyìnbó ní tòkunbọ̀ ẹgbẹ́ mi náà lọ́kọ̀ọ̀kan. àwọn tó sáwọn bá ròde gangan ìwọ bọ̀ tí lórí tèmi gangan alákọ̀ọ́rẹ́ wà lẹ́kìrẹ́ ebi wà ló fojú ọ̀run ṣàṣọ ọ̀bọ̀n ìwọ ló fojú ọ̀run ṣàṣọ ọ̀bọ̀n ọlọ́run àgbáyé òyìnbá. ọlọ́run àgbáyé òyìnbá báyìí. oyeye o. ọlọ́run àgbáyé òyìnbá báyìí. èmi wá ló fojú ọ̀run ṣàṣọ ọ̀bọ̀n ìwọ ló fojú ọ̀run ṣàṣọ ọ̀bọ̀n ọlọ́run àgbáyé òyìnbá báyìí. wọ́n ti sọ pé ó tóbi o bàbá ọmọ tóbi o. ó tóbi is very very big ọlọ́run tó tóbi ni. ẹ wò ó Babalọ́ńdà foundation àti sọ pé a fẹ́ fáwọn èèyàn ló ń jẹ. ó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn lọ́la o ládùúgbò Olúyọ̀rọ̀ ni n ò ní sọ the actual location torí pé oúnjẹ tá a ní ò lè fíìdì gbogbo ìlú oúnjẹ tá a ní ò lè fíìdì gbogbo àdúgbò oúnjẹ tá a ní ò lè fíìdì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ibi tọ́lọ́ ràn wá lọ́wọ́ dé gẹ́gẹ́ bí ẹbí nísẹ́rì òun náà la máa gbé wá lọ́la ṣùgbọ́n mo ti sọ ìrìjó fún yín Olúyọ̀rọ̀ níbi tá a máa wà lọ́la ẹ̀yin ni kẹ́ ẹ wá find out aago mélòó ni aago 10 àárọ̀ ni aago 10 àárọ̀ torí tá a bá ní ká sọ fún gbogbo èèyàn pé ibi báyìí la fẹ́ dúró sí àwọn èèyàn pọ̀ yìí tá a ṣe kọjá ládùúgbò kan àwọn èèyàn bó bẹ̀gbà tì ní wọ́n rò pé tírélà là ń gbé bọ̀ ni a sì ń mánéjì ẹ̀ náà ni táwọn èèyàn wá bá ràn wá lọ́wọ́ a mọ̀ ru tírélà lọ mọ́ ẹ gbàgbọ́ pé a lè fíìdì gbogbo àdúgbò ìwọ̀nba àwọn èèyàn tí agbára wa ká láti fíìdì náà la máa fíìdì títí táwọn èèyàn ó fi ràn wá lọ́wọ́ nítorí ìdí èyí ẹ pàdé Babalọ́ńdà foundation corporation ẹ pàdé wọn ní ọ̀la ní Olúyọ̀rọ̀ ní ìlú Ìbàdàn more information ń bọ̀ lẹ́yìn ẹ̀ ká tó parí ètò làálà. ọmọ mẹ́ta lèmi yóò ṣe ọmọ mẹ́ta. ayábọ̀ tí ló ní tèmi ẹni rẹ̀. mo fi àsìkò yìí sọ fún ẹ̀yin tó yẹ wípé ẹ ti jẹ ẹ̀bùn níjọ́ Tuesday ẹ jẹ ẹ̀bùn níjọ́ Thursday ẹ jọ̀wọ́ ẹ sẹ́ndì account number yín o ẹ sẹ́ndì account number yín ká lè dẹ́bí ká lè credit account yín lónìí sọ́la
àfẹ́jà yín tàn mọ́ a wò wípé tàbá ní àmọ́ ṣe ń kọ̀ọ̀kan táìmù náà ló ń gbà ṣùgbọ́n tá a bá ti mọ orúkọ gbọ́ àwọn tó fẹ́ gbowó á sẹ́ǹdì ẹ̀ á jókòó á tún táìmù sí á sẹ́ǹdì ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ sẹ́ǹdì àkáǹtì yín kẹjẹ rówó nígbà ojú òpó ti wà ṣíṣílẹ̀ o kẹ́ bóyá sọ ẹ pè wọlé kẹjẹ ẹ̀bùn all right now. ọpẹ́ mẹ́ta. ìwà ìbọn bọ́ nù ẹ̀. ọpẹ́ mẹ́ta èmi yóò jẹ́. ẹ tọ́jú ayẹyẹ lórí tèmi ẹni. ọpẹ́ mẹ́ta èmi yóò jẹ́. tóyìn òru láyọ̀ òsàn láyọ̀ òtí ọmọ gbẹjọ. ọpẹ́ mẹ́ta èmi yóò jẹ́. ó ti yá lèmi kan tóyìn olóòtú àrègè. ayapọ̀ tí mo bá ròde òròkè lẹ́wà. ìwọ gangan ní iye tí mo ti ọlọ́gbọ́gẹ́ wà. ayapọ̀ tí ṣá máa gbọ́rọ̀ mi òròkè lẹ́wà. angẹ́lì tó ń gbógun wáyé. aya tí pọ̀ tí mo bá ròde. ẹ kú ẹ̀bọ̀ sórí ètò. ẹ̀ka lẹ́sà o ẹ kú ètò. ẹ̀ka alẹ́ o ẹ dákun ta ló ń bá wa sọ̀rọ̀ níbo lẹ sì ń bá wa sọ̀rọ̀. Bíbí Táíwò ló ń sọ̀rọ̀ láti. èèyàn aago yẹn rèébété láǹfààní láti tún pè wá padà láǹfààní láti pè wá padà yẹ́sẹ̀ kẹ́ẹ̀jẹ́ fún wíkẹ́ǹdì lónìí. àgbẹ̀ tí ọbẹ̀ rà. lẹ́sìn rẹ̀ o. lẹ́sìn bèbí orékè lẹ́wà lọ́wọ́ ẹ. ṣé kí n máa kó wẹ̀wà? ẹ máa sanwó àná. lẹ́sìn bèbí bìrì ọmọ ẹ. a ní ìṣẹ́jú mẹ́wàá sí lórí ètò ẹ ti mọ̀ pé wíkẹ́ǹdì bẹ̀rẹ̀ a sọ fún yín pé bá a ṣe ń ṣe fọ́tò là ń ṣe fídíò là ń ṣe MC láyé live band là ń gbé alága àdúrà alága àjókòó so wíkẹ́ǹdì láwà yìí àròjọ múso lókùn ẹ pè wọlé ẹ̀yìn. lẹ́sìn káráyé má pa kádàrá ẹ̀dá sáyidá. ara ọ̀kẹ́ tí yóò bẹ̀rẹ̀. ó láyé òní pa kádà ó blessing ló fẹ́ ná. ara ọ̀kẹ́ tí yóò bẹ̀rẹ̀. káráyé ó mọ̀ pa kádàrá wa dà o ayé ò ní pa kádàrá tèmi tirẹ̀ dà àrà ń bẹ tá a jọ máa dá me and you together. kòrónà ò ní pa kádàrá wa dà àrà ń bẹ tá a jọ máa dá. gbogbo important years. ara ọ̀gá tí ó bẹ̀rẹ̀. káráyé má pa àwọn lábàáyé ló fi tèmi rere. ara ọ̀gá tí ó bẹ̀rẹ̀. káráyé má pa kádàrá ẹ̀dá o. ara ọ̀gá tí ó bẹ̀rẹ̀. ayé òní pa kádàrá ẹ̀dá pọ̀tì. ara ọ̀gá tí ó bẹ̀rẹ̀. pọ̀tì máa gbọ́ ó ti gòkè gógóró. olúwa ló gbé ọ̀gá. pọ̀tì ìwọ ti gòkè gógóró. olúwa ló gbé ọ̀gá. Here is the company in America. Everybody call it Pleasant Services. You better call them for the event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, They are wonderful. ká má tiẹ̀ wá sọ tadarí ètò alága ìdúró tàbí alága ìjókòó. ẹ ti lọ wà pàjù. pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí. ní the Pleasant Services. wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436534434 tàbí +14437608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for the event planning. the Pleasant Services oh my God orí ẹ̀ wà ńbẹ̀ ẹ̀yin fẹ́ ṣètò ni ẹ kàn sí wa ẹ fẹ́ alága àdúró ni ẹ kàn sí wa ẹ fẹ́ oúnjẹ áfíríkà ni ẹ kàn sí wa ẹ fẹ́ MC ni ẹ kàn sí wa bójé live band lẹ fẹ́ ẹ kàn sí wa
mo rí bẹ́ẹ̀ ṣe wọlé o Ayọ̀túndé Ayọ̀dìran mọ́nà mi wọ́n ní Diamond Forever you are doing well done mọ́nà mi ẹ ṣeun bó o ní iṣẹ́ wa fámílì kì í kọ́ ẹ ṣeun mọ̀rí àjáwé mo mọ̀ rẹ́yìn náà mo rí bẹ́ẹ̀ ṣe wọlé ẹ kú àbọ̀ lórí ètò mo rí bẹ́ẹ̀ ṣe wọlé yẹn ẹ pè wọlé kẹ́ ẹ jẹ 2,000 naira ẹ̀yin ò ní ìdí ẹ̀ torí mo mọ̀ pé ẹ pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ gba 2,000 naira yìí ẹni abayín sẹ́ndì ẹ̀ sí mẹkáníìkì yìí kan ẹni abayín sẹ́ndì ẹ̀ sí gẹ̀tìmá yín kan ẹni abayín sẹ́ndì ẹ̀ sí mẹ́nẹ́jà yín kan bó jẹ́ mẹ́sẹ́jà yín kan ni ẹni kábayín sẹ́ndì ẹ̀ sí ẹnìkan fún ẹ pè wọlé kẹ́ ẹ jẹ ẹ̀bùn ojú òpó wà ní ṣíṣílẹ̀. Ayọ̀ ní tèmi o. Portable. Ayọ̀ ní tèmi. Ẹlúlu portable kì í gbọ́ná. bó ṣe jẹ́ nìyẹn ọ̀rẹ́ mi ni èèyàn mi ní Ayọ̀túndé Ayọ̀dìran bọ̀ tí ẹ kú àbọ̀ sórí ètò èébà. Ẹbí bọ́ọ̀tì ló ní tèmi gangan. Ó bàbá blẹ́sì mi ná. mo ní ojú òpó wà ní sísílẹ̀ o. àfẹ́ bá lọ wo dandan lónìí torí pé adé ètò míì ló máa wọlé. a dẹ̀ láwọn program míì ta ló fẹ́ ṣe sí òó. ìṣẹ́jú márùn-ún la ní síta fún aṣọ ojú òpó wálẹ̀. káwọn tá fẹ́ pè wọlé kán lè pè wọlé. Ọ̀dẹ̀ ni báwọn kú rèwerèwe. Mrs. Bọ́lá sanwó mi gangan. Bọ́lá Fàtáyì máma wa. Ẹni agbẹ́gbẹ́gbèrò lásánwó ẹ̀ẹ́dẹ̀lẹ̀ Bọ́lá. Ojoojúmọ́ ló tún pèlè sí. ẹ̀yin tẹ́ ẹ wọlé tààrí ní ẹ mọ́mọ́ bínú o. ìgbà míì máa ń ṣẹlẹ̀ tó yẹ pé ohun tó notify wa ó máa ń yarí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ò tiẹ̀ ní gbé jáde ni máa ara wọn kan tán wọlé àsìkò yín ẹ kú àbọ̀ sórí ètò. Owó yẹyẹ Mariam. Màmá máa pẹ́sẹ̀ lú gangan. kó máa ro bẹ́ẹ̀ ló ní lọ́wọ́ ńlẹ̀ lọ́wọ́ ńlẹ̀. Yẹyẹ Mariam mi gẹ́dẹ́rẹ́. Táyé Kẹ́hìndé Adégbòdù rèé àwọn ìbejì ló tún gbèjì lọ ọmọ tó nà ọmọ pa Ali Kariba Sate. Iye Mariam ó ti dá a báyìí àìsídá mọ́kànlá má fi sọ̀rọ̀ gẹ̀dẹ̀rẹ́. àmínà Ẹni bá ní òkú láṣíwájú ẹkú. òjijì ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. àwọn kan láwọn fẹ́ gba orílẹ̀‐èdè Biafra. àwọn kan láwọn fẹ́ gba orílẹ̀‐èdè Yorùbá àbórílẹ̀‐èdè Oòduà. kí ló ń ṣẹlẹ̀? ẹ dákun ṣé àníyàn wọn èyí ọ̀bọ̀ sí tí ọ̀bá ní bọ́ sí kí ni díẹ̀ tọ́ba máa bọ́ sí kí ni díẹ̀ tẹ́niyàn yóò bá tiẹ̀ bọ́ sí yóò tọ́dún mélòó kó tó bọ́ sí. àwọn nǹkan yànyànyàn tá a máa nà yànyàn rèé tó bá dijọ́ Thursday lórí ètò yìí ní Yorùbá ronú ẹ pàdé wa níjọ́ Thursday bàbá ló ta yín náà wọ́n tún pè wọlé o ẹni tó ti ẹ̀ pè yí WhatsApp ló fi pè wọlé bóyá kírẹ́dìtì nìkan ọ̀dà ẹja gbé ẹ mọ̀ káàbọ̀ sórí ètò. ẹ kúrọ̀lẹ́ o ẹ dákun ta ló ń bá wa sọ̀rọ̀. Táíwò Francis ló ń sọ̀rọ̀ o. láti ìlú wo lẹ ti ń sọ̀rọ̀ o. láti ìlú Ìbàdàn. kí lẹ porúkọ yín bàbá wa. Táíwò Francis láti Ìbàdàn. Táíwò Francis láti Ìbàdàn. bẹ́ẹ̀ ni sà. ṣé orúkọ tẹ́ ń jẹ́ gan-an nù ń bò lẹ́dẹ̀ ìbò ṣe bíbá mi gbégbìn lẹ̀ ń jẹ́. ẹ máa ń lé ní Táíwò Francis náà ni. torí tẹ́ ẹ bá pè wọlé mo rí pé ẹ ti pè wọlé rí adẹ̀dí sẹ́ǹdì owó sí yín ṣe rówó yín gbà.
àrígbà sá o. Ẹ̀hẹ́n. Ẹ ṣe bí. Mo rò pé tẹ́ ẹ bá pè wọlé nísìnyí tẹ́ ẹ ní Táíwò Francis tẹ́ ẹ wá sẹ́ndì àkáǹtì tẹ́ ẹ ń jẹ́ Táíwò Báńgbégbìn ẹ̀ ní rówó gbà o. Orúkọ tẹ́ ẹ ń jẹ́ gan tó wà lórí àkáǹtì yìí ni ẹ máa pè wọlé sí tẹ́ bá ti ń pè wọlé ẹ get me. Ok sir. Torí pé mo ní orúkọ yín lórí fóònù ló jẹ́ kí n mọ̀ pé Táíwò Báńgbégbìn ló pè wọlé. Ẹ kú àbọ̀ yes weekend láwa yìí 2000 ní fún yín tẹ́ bá ti gba ẹ̀bùn tí ẹ bá ti gba ìbéèrè tí a béèrè lọ́wọ́ yín kẹrí nǹkan fi ṣe wíkẹ́ndì. Ìbéèrè tá a wá ní lọ́wọ́ yín náà rèé o. Ìbéèrè tá a ní lọ́wọ́ yín rèé. Wọ́n ní ká béèrè lọ́wọ́ yín pé kí lorúkọ Minister of Work ti orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀gbẹ́ni Babátúndé Fáṣọlá ni. Kí lẹ pé? Mr. Babátúndé Rájí Fáṣọlá. Ọ̀dà ń gbà ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ jẹ́ 2000. Ẹ ṣe gan sa o. Ẹ ṣeun ó dàbọ̀. ẹni àgbẹ̀dẹ̀gbẹ̀rún ká sanwó ẹ̀dẹ̀ Ó lẹ́gbọ́n yẹn o béèrè wa very simple and very tricky ó dẹ̀rù pé kò lè jẹ́ kẹjẹwó tẹ́ ẹ bá ti mọ̀ ẹ jẹ́wọ́ yín ẹni ó ti jẹ́ 2000 tiẹ̀ nù. Adédèjì Tèmítọ́pẹ́ Jasper ẹ kú àbọ̀ o bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ pè wọlé kẹjẹ 2000 naira kẹ́ ẹ fi lo wíkẹ́ndì. Mo lójú òpó ti wà ń ṣí sílẹ̀ ẹ jẹ́ 2000 kẹ́ ẹ fi ṣe wíkẹ́ndì. Mo dẹ̀ sọ fún yín mo ní a ṣì ń sẹlibrétì ọ̀nà mi náà lọ́ni o. Ẹ rántí bẹ́ẹ̀ bá ti wọlé kẹ́ ẹ kí ọ̀nà mi pé happy birthday in arrears happy birthday in arrears. Bẹ́ẹ̀ bá ti kí tán ẹ̀yin ẹ dá ìbéèrè wa kẹ́ ẹ jẹ́ 2000 naira. àjọ̀dún flẹ́jọ́ bí bọ̀bọ̀ ń kọ́. àwọn òdùsáyọ̀ bí bọ̀lìntì. àwọn òdùsáyọ̀ bí bọ̀lìntì. ọlọ́lá tí mo bàròdè flẹ́jọ́. Ṣọwọ́ yálẹ̀ lè tẹ̀ ń gbọ́ o. Mo ní Dayo Agboola rédíò TV láwà. Baltimore láti ń beam live to the world tí everybody ń gbọ́ káàkiri tó ń tàn káàkiri àgbáláyé. Yes Colombia ẹ máa jẹ gbádùn ẹ ẹ máa lò ó sáwo bẹ́yẹn èédà sàárì kú pàdé. ọmọ mi mẹ́jọ náwó. Àní bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ pè sí nọ́mbà tẹ́ ń wò yẹn tó bá jẹ́ outside America lẹ́wà. Ẹyọ +1 tó wà níwájú ẹ sọ́dànù sígbó. Tó bá jẹ́ America lẹ́wà ní ẹyọ +1 yẹn dànù. Ṣùgbọ́n tẹ́ bá wà ní anywhere outside America ẹ fi +1 sí. Ẹ pè wọlé báyìí a ní ìṣẹ́jú 5 sí lórí ètò kẹ́yìn ó fi jẹ́ 2000 ti yín. Mo ní 2000 bá kéré fẹ́yìn ẹ̀yìn ẹ̀yà àti ẹ pè wọlé kẹwàá ní baba ló ń tà o 2000 yẹn o ẹ bá wa fi ra nǹkan fún baba ló ń tà foundation kẹ́ fi oúnjẹ fáwọn èèyàn yùn pé ó kéré fẹ́yìn ìwọ́n tó bá yẹ pé ẹ wish láti gba ẹ send àkáǹtì yín tẹ́ bá ti gba ìbéèrè tán ojú òpó wà ní sílẹ̀ ẹ gbà grab your copy now. ọ̀dẹ̀ ni máwọn kúrẹ́ wéréwé kó yá ṣàfihàn àdúrà. yíyún ká bó bá lọ ọlọ́kọ̀ gẹ́rà. orin ẹ̀rẹ́ orin yín káre orin yín káre yín ká mi rúfa orin tí máa kọ́ fúnre. ológun àdúrà rẹ̀ ò dàpọ̀. Ébà tí n bá ní máa bá lọ bẹ́ẹ̀ àníkù lórí ètò lónìí a sì lóhun tó pọ̀ tá a fẹ́ ṣe wà láìtàláì àlóhun tó pọ̀ tá a fẹ́ yẹ̀wò lónìí Bùkọ́lá Babábùnmi mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yẹn rèé o Dayo Agboola rédíò TV ṣáàbí àlẹ́ wa ẹ kú àbọ̀ lélelélelélelélélé. àwọn tí ó ní kò máa ní bàjẹ́ ò láyé. òní burúburú kó má kẹ́lẹ́ kọ́mọ́ni
ó kù mí kó sámọ̀ ẹ̀mí ó pọ̀. samuel àwọn tìlú london ọlọ́lá lọ́rẹ́ mi. mo ní babalóta foundation wọ́n ń bọ̀ nílùú ìbàdàn lọ́la wọ́n ń bọ̀ wá fáwọn èèyàn lóúnjẹ àdúgbò olúyọ̀rọ̀ la máa wà lọ́la ẹ pàdé wa ń bẹ̀ láti aago 10 sí aago 12 ọ̀sán. owó orí ọgọ́rọ́ díẹ̀ ọlọ́lá mo bá ròde. ọgọ́rọ́ díẹ̀ ìwọ samuel mi jọ jẹ́ ìrìnjò rẹ̀ dàbọ̀. ọ̀rẹ́ mi ò ọ̀rẹ́ mi ò má ṣe dálẹ̀ ọ̀rẹ́ mi ò ó má dábẹ́ ọ̀rẹ́ mi ò. samuel ológun sí àsúnrẹ́ alẹ́ olórí ara ẹ̀ tó sàtọ́ nǹkan. ọgọ́rọ́ díyà bá a gbèsè lu gọ́gọ́ ọlọ́kọ̀ ẹ̀ wá. àwòdánẹ̀ ànàbó yé ló ní tèmi. samuel paul àwọn tí ó ní kò máa ní bàjẹ́ ò láyé. daniel mi ò ànàbó òkú ewu ọmọ tuntun ìpàdé dọjọ́ thursday amadé débi ẹ̀. samuel ọlọ́lá mo bá ròde ẹ̀kí samuel bọ̀fọ̀. samuel ológo ṣe ìṣúná lẹ́sẹ̀ olóyè ayára ètò sọ̀tọ̀ ìdán. ìmọ̀lẹ̀ ní ọmọ aṣọ agbèrè àdìdé ìdájọ́. samuel kámúragbá tàràgbá kámúragbá tàràgbá. ó ti dá báyìí àdìdámọ́kọ́ màmá mi sọ̀rọ̀ rẹ̀. mo recognize mẹ́sẹ̀ẹ̀sẹ̀ bọ́ǹfìtà mi. samuel bob yìí máa gbọ́ awodani ànàmbó. onílọ́la aládùúgbò olúyọ̀rọ̀ nílùú ìbàdàn babalóta foundation wọ́n pín oúnjẹ fún àwọn èèyàn wa torí bá lóúnjẹ tó pọ̀ ní ọ̀jẹ́ pariwo rẹ̀ ìwọ̀nba oúnjẹ tá a ní kò lè rí ti gbogbo àdúgbò ìwọ̀nba àwọn èèyàn tá a bá ní lásìkò yìí la máa fún torí ẹ̀ láti fẹ́ pariwo ẹ̀ láti fẹ́ polongo ẹ̀ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ wò ó oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe o ẹni tó jẹun tí ọ̀fọ́ bọ́ òun náà mọ̀ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ táǹgọ̀dù ojú tẹ́lá fi ń wò mí yẹn ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di wàhálà ìtàlá ìyàwó alámọ̀ wá yìí lámọ̀ bá ire mọ̀ bá gbogbo wa lójoojúmọ́ ǹjẹ́ dìgbà tá a tún máa pàdé níjọ́ monday níjọ́ ajé èmi ní tòótọ́ babalóta ó dàbọ̀. ẹ̀rọ̀ra ò àlàbò àdàbò lùwàlùwà ẹ̀rọ̀ra agbàlọ́wọ́ aláìní fẹ́ ni tó dé nípasẹ̀ ẹni tó ní aláìní àdìgbò àdàbò kò ní ti rí ọ̀la òní rí bẹ́ẹ̀ ló kún babaláwo nípa ojoojúmọ́ ó lè gbàlùgbà lọ́gbàlùgbà yóò lọ́lọ́lọ́lọ́ ẹ̀rọ̀ra ò ẹ̀rọ̀ra yé yóò lọ́gbàlùgbà lọ́gbàlùgbà ẹ̀rọ̀ra ò. ànàbóyè ló ní tèmi bàbá ọlọ́mọ ogún oríire ewu iná kì í pàwòdì àwòdì ogún ewu lọ́jọ́ tọ́sí tó ń bọ̀ la máa ṣe débi ànàbómi bọ̀bọ̀ ó ti dá lọ́wọ́lọ́wọ́
àìnídá ọmọ kọ́ bàbá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀. ànàbọ̀ èlò ní tèmi ọlọ́kọ̀ ẹ̀ wá mo bá rè dé. ó lọ káwọn ṣe tiẹ̀ lébi òun á tún ṣe òun lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ tó bọ̀. ó túmọ̀ sí pé àsìkò kan náà lọ́jọ́ wọlé sí lọ́jọ́ tẹ̀ kọlẹ̀ ṣẹ́rí nǹkan ó lè gbalẹ̀gbà ó gbalẹ̀gbà ó lè gbalẹ̀gbà ó lè lélelele ẹ̀rọra yé yé lele.